Mo tún ti dé o. Èmi ni dókítà èdè Yorùbá. Mo gbọ́ èdè, mo mọ èdè, mo nífẹ̀ẹ́ èdè. Èmi gangan lédè. Mo sì ń kọ́ni lédè Yorùbá lójúlówó. Ẹ jẹ́ á tara pa ká lọ sínú àká ọ̀rọ̀ Yorùbá. Ọ̀rọ̀ kan wà táwa Yorùbá máa ń lò. Ó sì gbajúgbajà káàkiri ṣùgbọ́n a kì í lò dáadáa. Kí ni ọ̀rọ̀ náà? Ó là ń pè ní ìyáàfin. Bẹ́ẹ̀ni, ẹ̀yin náà ti gbọ́ rí. Ẹ̀yin náà máa ń lò. Ní ọ̀pọ̀ ìgbà a máa ń lò láti fi ṣàpọ́nlé àwọn obìnrin, àwọn ìyá wa gẹ́gẹ́ bí èdè alápọ́nlé tí èdè Yorùbá jẹ́. Ṣùgbọ́n àpọ́nlé yẹn tí àbá ti ṣe lọ́nà tó tọ́ yóò túmọ̀ sí nǹkan mìíràn. Náà pé Yorùbá ó kì lédè. Kí ni ìtumọ̀ ìyáàfin? Ta ni àwọn ìyáàfin ní ilẹ̀ Yorùbá tí ọba bá wàjà? Ìyàwó ọba yìí ṣé mọ̀ pé ẹni ẹ̀yẹ ni wọ́n láwùjọ Yorùbá. Bẹ́ẹ̀ ni wọ́n ti bọ́ba jẹ, wọ́n ti bọ́ba mu. Àwọn èèyàn ti ń kí wọn ní dànsákì pẹ̀lú kábíyèsí. Tí irú ọba bẹ́ẹ̀ bá wá gbéṣẹ̀ tó wàjà, Yorùbá ò ní ti àwọn ìyàwó ẹ̀ síta pé kó bẹ̀rẹ̀ sí ní máa ta ata, kó bẹ̀rẹ̀ sí ní máa darapọ̀ mọ́ àwọn obìnrin ìlú tó ti ń bọ̀wọ̀ fún tẹ́lẹ̀. Wọ́n á fi sínú ààfin. Kódà tí ọba mìíràn tó bá gorí ìtẹ́, irú ọba báyìí ó lè fi wọn ṣàyà. Pé wọ́n wá fi wọ́n sí ààfin yìí tí ọba tuntun dé bá wọn bẹ̀ la fi ń pè wọ́n ní ìyáàfin. Ìyá inú ààfin tàbí ìyá tí a bá ní ààfin. Tá a bá fẹ́ lu ọ̀rọ̀ yìí nílẹ̀ Yorùbá, kò tọ́ láti lò fún obìnrin tí ó sì ní adé lórí, tí ọkọ rẹ̀ sì wà láyé tó wà láàyè. Bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n tí ọkọ obìnrin bá ti lọ bí àgbáre, a lè lo ìyáàfin fún, kò burú. Ẹ má jẹ́ ká lò ó fún ọ̀pọ̀lọpọ̀ àbí gbogbo obìnrin mọ́. Àfi èyí tí Ọlọ́run bá ti pé adé orí wọn tó ti pè sọ́dọ̀. Tí a bá wá fẹ́ kí àwọn obìnrin tí adé orí wọn ṣì wà pẹ̀lú wọn, kí ló sì yẹ ká kí wọn? Báwo la ṣe kí wọn? Ẹ fi sí comment section kó tó di pé mo padà bọ̀. Ẹ̀yin náà mọ̀ dókítà èdè Yorùbá yóò padà wá. Ṣùgbọ́n ẹ jẹ́ kí n gbọ́ tẹnu yín ná. Ẹ share àwọn ìdánilẹ́kọ̀ọ́ yìí kí gbogbo wa mọ ìjẹ̀gbádùn èdè Yorùbá.